àwọn láàárín àwọn làṣọyọ nípa nílò láti bẹ̀rẹ̀ gbogbo ọ̀pọ̀ ọlọ́pàá ń sọ̀rọ̀ lẹ́tọ̀ọ́ wọ́n ní ká dúró ti ọ̀gá wa èmi fẹ́ sọ pé àwọn ọ̀gá ló ń tàbí dúró tù wá èmi fẹ́ sọ pé àwọn nípa dúró tàbá tó wọ́n jà ló pé iṣẹ́ ìwádìí kò tó àti ilé ẹjọ́ àpò àdá ìgbọ́bọ́ta àwọn ilé ẹjọ́ mi pé lẹ́tọ̀ọ́ láti gba local government election tí wọ́n dì ní oṣù kẹwàá 2022. I use the trial court agbábẹ́kọ̀ọ́ àkùlọ̀ ìgbà tó di ọjọ́ kẹwàá oṣù táwa ilé ẹjọ́ ní ìdájọ́ ilé ẹjọ́ lọ iPod ní iPod is a minority fúkẹ́ wọ̀nyẹ tí àti ìwé ìgbàgbọ́ nínú ẹnu wa o. Ìdájọ́ tí wọ́n sọ yìí wọ́n lọ sí kóòtù lọ́jọ́ kẹtàlá oṣù tí wọ́n dún wọ́n ní kí ẹjọ́ ó dànù nítorí pé wọ́n proceed pẹ̀lú yẹn máa kó ṣe pé ẹjọ́ dá ẹjọ́ ó sọ wípé nígbà ṣe da ìbò nínú ó lẹ́tọ̀ọ́ láàrin ẹjọ́ òtún wá sí ẹjọ́ lọ́nà ìlànà tí wọ́n bá dẹjọ́ lò láì gbọ́ pé kẹ́ tètè padà wá pé táwọn rí ìfẹ́ ẹ̀tọ́ dá padà. APC ti fáìgbẹ̀ tó ti wà kọ́ọ̀tù dìfẹ́. Ó ṣẹ́ẹ̀kì wọ́n ti sáfẹ́ kò tí ì resí fọ̀. Wọ́n aṣọ gbogbo yẹn ẹgbẹ́ yẹn bẹ́ẹ̀ ojú kò bẹ́ẹ̀. Ètò wa lójú òfin báyìí ẹ̀yin náà mọ̀ tí ilé ẹjọ́ kékeré bá sọ̀rọ̀ tí ètò ìpínlẹ̀ bá sọ̀rọ̀ lórí nǹkan ṣoṣo èwo ló wọlé. Láàrin ẹ̀ṣẹ̀ wíwú yẹn gbogbo èyí tó kù láàrin ìṣẹ́jú péréte ọlọ́run ayẹ̀tọ́ ẹ̀ ọlọ́run ayẹ̀tọ́ ẹ̀ pátápátá àti borí àníṣubú dúpẹ́ ẹ̀kọ́ sí i. alágbó wọ́n pariwo ìdìbò pé wọ́n fẹ́ dìbò kan wọ́n dìbò kan wọ́n fẹ́ dìbò kan ṣọ́nà pé tó bá di ọ̀rọ̀ bá bọ̀ ọ̀rọ̀ dáhùn kìí tó dá ọ̀rọ̀ nìkan ní òfurufú ẹ̀ tó dá sí tó náà fọwọ́ kún òfurufú ilé ẹjọ́ bá ti sọ pé síìtì yóò dé kàn lẹ́nìkan náà tún tó owó ìlú tó lọ fi dìbò tó bá ti dìbò sí mu ẹ tó bá dá sí olùkọ́ náà o lójú òfin síìtì ní òfin kàn èso àdúgbò o.